Ileeṣẹ panápaná ti yọ òkú obìnrin tó kú sódò nílọrin. Iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara ló padà yọ arábìnrin kan tó ṣeéṣe kó tó ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta tí kò sẹ́ni tó mọ orúkọ rẹ̀ jáde nínú odò àṣà tó wà ní Emas Road Ìlọrin. Ìròyìn tó tẹ Aláròyé lọ́wọ́ ni pé ní nǹkan bíi aago 8 alẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù keje yìí ní àwọn èèyàn agbègbè Emas Road rí òkú arábìnrin kan lórí omi odò àṣà tí wọ́n sì ta àjọ panápaná lólobó ni wọ́n bá yọ òkú obìnrin náà jáde nínú odò. Ó ti mumi yó bámúbámú. Agbẹnusọ àjọ panápaná nípínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni Hakeem Adékúnlé fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn ti gbé òkú yìí jáde nínú odò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àgọ́ ọlọ́pàá B Division tí wọ́n sì ti gbé e lé SP Dọlápọ̀ lọ́wọ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Ọ̀gá àgbà àjọ panápaná nípínlẹ̀ Kwara ọmọọba Fáládé John Olúmúyìwá tó sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ burúkú yìí ní ìṣẹ̀lẹ̀ náà bani nínú jẹ́ jọjọ. Ó rọ àwọn aráàlú láti máa kíyèsára nínú ìgbòkègbodò wọn lójoojúmọ́ láti dènà irú ìṣẹ̀lẹ̀ abàmì báyìí. Títí tá a fi ń ṣàkójọpọ̀ ìròyìn yìí wọn kò tí ì rí ẹnì kankan kó yọjú pé òun mọ obìnrin náà. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.